akayimai Aba Maulana Sheikh Ahmad wọ́n ní máa bẹ̀yìn pé kí ẹ má bínú ọlọ́mọ ṣe járe yín pé mo ní kẹ́ ẹni kí n máa bẹ Dr. Timeyin pé kí wọ́n má bínú ní sà akramakumullah sà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس اللهم يا ربي صل على محمد وسيد سادات النبي محمد اللهم يا ربي صل على محمد وسيد سادات نبي محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن نهج منهجهم إلى يوم الدين. آمين. الله أكبر الله أكبر الله أكبر. الله أكبر. بسم الله على أنفسنا وديننا. بسم الله على أهلنا وأموالنا. بسم الله. بسم الله على كل شيء أعطانا ربنا. بسم الله. بسم الله خير الأسماء. بسم الله. بسم الله رب الأرض والسماء. بسم الله. بسم الله الذي لا يضر مع اسم إيداه. بسم الله. بسم الله افتتحنا وعلى الله توكلنا. الله ربنا لا نشرك به أحدا. نسألك اللهم خيرك من خيرك الذي لا يطيع غيرك. آمين. عز جارك وجل ثناؤك. آمين. ولا إله إلا أنت. آمين. اجعلنا في عياذك وجوارك من كل سوء. آمين. ومن الشيطان الرجيم. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. òyìnbó ni wọ́n ní kí n fi bá wa sọ̀rọ̀. ṣùgbọ́n Khalifa ẹ máa foríjì mi mo máa mix ẹ ni. nítorí wípé ohun tí wọ́n ní kí n fi sọ̀rọ̀ ohun tó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni kì í sì í ṣe Mawlana Sheikh Qaribullah kì í ṣe torí wọn la ṣe fẹ́ sọ̀rọ̀ yẹn torí àwọn ò níṣòro yẹn àwa tá a níṣòro yẹn ló yẹ kí n bá sọ. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam wahalu niza Muhammad and conflict resolution ni wọ́n ní kí n fi bá wa sọ̀rọ̀. Anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run lẹ́rú ẹ̀ ìgbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ sí máìkì sí ẹni pé wọ́n nígbà tí Ọlọ́run ló mẹ́rú ẹ̀ ń sọ̀rọ̀ sí máìkì wọ́n ní Sheikh Abdulrahman ti lọ fáwọn fẹ́ umra lọ́wọ́ wọn ó wá ta sí àwọn Mọ̀lánà létí wọ́n wá ní kí àwọn àmírù wá sọ fún àwọn Mọ̀lánà Al-Khalifa pé ṣé bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ lọ umra ni wọ́n wá ní tán sọ nìyẹn wọ́n ní kí wọ́n máa múra kalẹ̀ kí wọ́n ti lọ nìyẹn. so a jẹ́ wípé owó tí wọ́n gbà yẹn wọ́n á kó fún àwa aláìní. Ọlọ́run jẹ́ àlè bàbá pẹ́. Sallu ala Nabbiyy al-Karim. sallallahu alayhi wa sallam. ohun tí wọ́n ní kí n fi bá wa sọ̀rọ̀ òun náà ni kí ni ẹ̀kọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nípa bí a ti ń yanjú rògbòdìyàn báwo la ti ń yanjú èdè àìyedè how do we resolve conflicts that is the main discussion báwo la ti ń yanjú èdè àìyedè láàrin ara wa ẹ wo gbogbo wáàzí tá a ti gbọ́ lóru yìí kò sí àṣàdànù nínú ẹ̀
wàláhi tàláhi thumma billahi alladhi la ilaha illa hu gbogbo rẹ̀ náà ló sì ń tọ́ka sí àwọn tí ń dàrú láàrin wa lórí Facebook lórí YouTube èmi ò tiẹ̀ ń fẹ́ lọ mọ́ torí pé wàá rí n tó máa bà ẹ́ nínú jẹ́ ni. It is unfortunate pé ohun táwọn èèyàn wa gbé dání rèé bàbá wa ń béèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀kan pé ká máa wo àwọn èèyàn délé kó tó fún wọn ní doctorate degree báwo ló ṣe fẹ́ wò ó iṣẹ́ tí yunifásitì ní kò ṣe ní research ẹ̀ ó ti ṣe ó ti submit ó ti ṣe exam ó ti pass òun àti family ẹ̀ ló ní ìyókù ṣùgbọ́n gbogbo mùsùlùmí gbọ́dọ̀ gbọ́ ọ yé pé it is a divine responsibility to resolve conflicts. Islahu dhatil bayn. Àṣẹ ni látọ̀dọ̀ Ọlọ́run wípé tédé àyèdè bá ń bẹ láàrin wa ká túnṣe ká yanjú ẹ̀. Àṣẹ ni innamal mu'minuna ikhwatun fa aslihu bayna akhwaykum. Ọlọ́run ní ọmọ ìyá làwọn mùmìní nítorí náà ẹ ṣe àtúnṣe láàrin àwọn ọmọ ìyá yín. Ọba tó dá wa ó mọ̀ wípé kò ṣeé ṣe kí onílàákàyè méjì kó wà níbì kan kó má sí gbọ́nmi sí omi òtó. It is not possible for two intelligent persons to be within a particular space without a kind of conflict. Conflict is inextricably a part of our lives. Ara ìṣẹ̀mí ní èdè àìyedè. Ṣùgbọ́n should your conflict lead to enmity? Ṣé èdè àìyedè wa ṣó yẹ kó sọ wá dọ̀tá ni? Èdè àìyedè gbọ́dọ̀ ràn wá lọ́wọ́ láti gbọ́ra wa yé sí i. Òun ló fi jẹ́ wípé ìpele mẹ́ta ni. You talk about conflict management. Báwo la ṣe ń ṣe tadbiru niza? Báwo la ṣe mú èdè àìyedè yẹn tí ò ní kọjá àlà tí ò ní kó àwùjọ? Láti bẹ̀ ká a lọ sí conflict resolution. Báwo la ti mú dópin? Àwa sọ di conflict transformation. Báwo ni a ṣe wá sọ di nǹkan míì tí yóò di ìfẹ́? Àwọn ìpèníjà tá a ní lónìí òun ni wípé àwọn tó di àlámọ̀rí náà mú ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀. Àkọ́kọ́ ìmọ̀. Kò sí ẹ̀sìn kan lábẹ́ sánmọ̀ yìí tó bùkátà mímọ̀ bí Islam. Kò sì sí òjíṣẹ́ kan tó tẹpẹlẹ mọ́ mímọ̀ bí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Anabi ló sọ fún wa sallallahu alayhi wa sallam. Ó ní julusu sa'atin fi madarati al-ilmi khayrun min qiyami alfi laylatin tusalli fiha alfa rak'a. Wákàtí kan tí èèyàn jókòó láti fi kọ́ ẹ̀kọ́ ó lóore wájú Ọlọ́run ju ẹgbẹ̀rún òru tó yan náfìlà ẹgbẹ̀rún kọ̀ọ̀kan lóru kọ̀ọ̀kan lọ. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wípé ọ̀ràn tóun ń dá lórí Facebook àti ṣe é débi pé à ń pera wa ń kèfèrí, àti ṣe é débi pé àti sọ̀rọ̀ àwa di PA Ọlọ́run àbí secretary Ọlọ́run àwa lamẹ́ni tí ó wọ̀ ná. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ olùpèpè ni wá a kì í ṣadájọ́. We are just callers, we are not judges, and Allah has not given us the responsibility of judging others. So kí ẹnikẹ́ni tó bá ń pera rẹ̀ ní mùsùlùmí kó gbọ́ yé. Ara àìmọ̀kan tó wà níbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń pè èèyàn ń kèfèrí kò mọ̀ túmọ̀ ẹni tí ń jẹ́ mùsùlùmí. Torí pé bẹ́ẹ̀ bá ní kó sọ sí wọn bẹ̀rẹ̀ sí mú àwọn àlàyé oríṣiríṣi wá kò wá ní sọ fún yín pé Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. Ká bá wo gbogbo ahadith Ànábì sallallahu alayhi wa sallam ẹ rí i wípé ohun t'Ànábì ń pè tó yé wa sí nípa ta ni ń jẹ́ mùsùlùmí tó o bá ti pè rẹ̀ mùsùlùmí ni ẹ́. Ààyè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nínú Sahih Muslim Ànábì wa Muhammad sallam ní ọdún tí ó jagun ṣẹ́gun Mẹ́kà ọdún 630 Ànábì ní uktubu li kulla man talaffadha bil Islam fadhalika al-Muslim. Ẹ kọ orúkọ gbogbo ẹni náà, write for me the names of anybody who says I am a Muslim. He is a Muslim. So ní nǹkan kan ṣe pẹ̀lú kí ló ń ṣe ní kọ̀ọ̀rọ̀ yàrá ẹ̀. It is not your business. Kí ló ṣe níta ó péré mùsùlùmí níta gbà á bẹ́ẹ̀ tó bá wù wá kèfèrí sọ fún pé wà kèfèrí ló wù yí. O lè ṣèdájọ́ fún ẹlẹ́ẹ̀kejì. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní man salla salatana ẹni tó bá ń kí irun táwa ń kí. Wastakbala kiblatana tó dojúkọ gábàásì tá ń dojúkọ yìí. Wa akala dhabihatana
tó ń jẹ nínú ẹran tá a pa fadhalikal muslim mùsùlùmí nìyẹn alladhi alayhi dhimmatullah wa rasulihi wal mu'minin tí ààbò ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ àtàwọn olùgbàgbọ́ òdodo di ọ̀ranyàn lé lórí. ẹlẹ́ẹ̀kẹta anabuwa muhammad sallam tó wá pè tó nínú ìṣẹ̀lẹ̀ kan ní usama bin zayd radiyallahu anhuma. usama ń lé kèfèrí kan lójú ogun bí wọ́n ti wá ń jà ìjà bá bọ́lẹ̀ lọ́wọ́ kèfèrí ó wá pariwo la ilaha illallah. usama wá wò pé òòró lè ó ń jà látàárọ̀ ìdá wa bọ̀ ó wá pariwo la ilaha illallah ó wá pa á. nígbà táwọn bí gbọ́ àná bí béèrè lọ́wọ́ ẹ̀ akọ́lá la ilaha illallah wa qatalta ǹjọ́ sọ la ilaha illallah jáde lẹ́nu ó sì pa ó ní innama qalaha min khawf. òjíṣẹ́ ọlọ́run ìtorí gbẹ̀rù ń bà á ló ṣe sọ la ilaha illallah. anábì ní afala shaqaqta sadra ó ṣe sígbà àyà rẹ̀ wò madha tasna'u bi la ilaha illallah idha ja'atka yawmal qiyamati tashhadu alayk. báwo ni wàá ṣe pẹ̀lú la ilaha illallah lọ́jọ́ àgbéǹde alkiyama tó bá wá jẹ́rìí takò ẹ́ pé èèyàn pè mí jáde lẹ́nu ó pè ń kèfèrí. Muhammadu Rasulullah. àìmọ̀kan ó kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. oyè yunifásitì oyè ni oyè lásán ni béèyàn máa ṣe lò ó ọ̀tọ̀. ẹlòmíì kẹrẹ kò tiẹ̀ tó dọ́kítọ́rẹ́tì òde òní láyé ChatGPT láyé AI wọ́n á ti parí iṣẹ́ ó ti dọ̀fẹ́. tó jẹ́ pé wọ́n dààmú ọpọlọ mọ́ àti pé ọ̀pọ̀lọpọ̀ á jáde kúrò lórílẹ̀‐èdè yìí lọ́lẹ̀ lárúbáwá lọ kéwú á wá ju á gbàgbé làákàyè sọ̀hún Jalla jalla. á máa gbé kòròfò orí wa máa bọ́ lé á wá rí i wípé kò gbọ́ nǹkan kan yé bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ yálà kó gbọ́ lágbọ́yé àgbọ́yé ló máa gbọ́. torí ìdí èyí àkọ́kọ́ ẹ jẹ́ ká mójútó mímọ̀ tá a bá mójútó mímọ̀ à lè ní adabul ikhtilaf ethics of disagreement. mo lè disagree pẹ̀lú ẹ wo bí gbogbo wa ṣe wà ń bí lónìí kódà pẹ̀lú gbogbo àwọn bàbá wa tó wà lórí àgànbí mọ̀lánà Sheikh àwọn rèé tí wọ́n bá sọ fún wa ohun tó ń jẹ́ ìṣọ̀kan nìyẹn tí wọ́n bá sọ fún wa pé ìtumọ̀ àyà kan nínú Kùránì rèé gbogbo Qadiriyah ló máa tẹ̀lé. ṣùgbọ́n tí wọ́n bá sọ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá lọ bá gbogbo àwọn àfáà yìí ní kọ̀ọ̀kan kó ṣàlàyé àyà kan yẹn àlàyé ọ̀tọ̀ọ̀tọ̀ náà máa fún yín nítorí pé ọ̀tọ̀ ni ibi tí kò wá ti kéwú ọ̀tọ̀ ni tíra tí kò wá kà àgbọ́yé wọn gan máa yàtọ̀. nínú ẹ̀kọ́ èdè wọ́n máa ń pè kíní kan ní intertextuality tanas. intertextuality òun ni wípé there is a text written by your experience, by your background, by your family circumstances, by your environment. nọ́ọ̀sù kan wà tó jẹ́ pé ìrírí ayé ẹ ibi tó rìn sí ibi tó ti bí ẹ ló kọ́ ìyẹn wà nù an-nassu dakhili wan-nassu dakhili yutarjimu an-nass al-khariji. tó o bá gbé Quran jáde tó o bẹ̀rẹ̀ sí ká o gbé hadith jáde ohun tí experience yẹ ti kọ sígbà àyà ẹ ló máa tú. òun ló fi jẹ́ wípé ohun tẹ́nìkan kọ tó kà tó rí àánú lẹ́nìkan máa kà tó máa rí kórìíra. torí ìdí èyí ọ̀nà ẹyọ kan náà láàfin yanjú ẹ̀ padà sọ́dọ̀ ẹ̀ tó ní gbogbo ẹ̀ káríọlá Muhammad sallallahu alayhi wa sallam. Return to the school of Muhammad sallallahu alayhi wa sallam. So àkọ́kọ́ mímọ̀ ẹja mójútó ẹlẹ́ẹ̀kejì ìfẹ́ Mawlana Sheikh al-Akbar Muhyideen bin Arabi nínú tarjumal al-ashwaq ó ní adinu bidin al-hubbi anna tawajjahat. ركائبه أدين بدين الحب أن توجهت ركائبه فالحب ديني وإيماني. Only I practice the religion of love wherever it chariots earths because love is my religion, love is my faith. Mùsùlùmí gbọ́dọ̀ nífẹ̀ẹ́ láti inú ọkàn ẹ̀ wá. Ìfẹ́ tí ò ní sígbà láàyè ìkórìíra níbẹ̀. káríọlá Muhammad sallallahu alayhi wa sallam. ó ní lil muslim ala muslim sab'atu huquqin wajibatin alayhi min Allah. láàrin mùsùlùmí kan sí mùsùlùmí kejì àwọn ojúṣe méje kan wà tó jẹ́ ọ̀ranyàn ní látọ̀dọ̀ Ọlọ́run. àkọ́kọ́ al-ijlalu lahu fi aynihi ó gbọ́dọ̀ bàbàrà rẹ̀ kó pọ́n lé lójú ẹ̀ wal wuddu lahu fi sadrihi ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí láti inú ọkàn rẹ̀ wá wal muwasatu lahu min malihi ràn án lọ́wọ́ nínú dúkìá tọ́lọ́hún fún ẹ ṣàánú ẹ̀.
ẹlẹ́ẹ̀kẹrin wa an yuharrima ghibata má bá wọn sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda. ẹlẹ́ẹ̀karùn wa an ya'udahu fi maradihi tó o bá gbọ́ kó ṣàárẹ̀ lọ bẹ̀ẹ́ wò. ẹlẹ́ẹ̀kẹfà wa an yushayyi'a janazata báwọn débi ìsìnkú ẹ̀. ẹlẹ́ẹ̀keje wa alla yakula an ba'da mawtihi illa khayran má bá wọn sọ aburú rẹ̀ lẹ́yìn ikú ẹ̀ dáadáa ẹnìkan ni kò sọ. ìfẹ́ dandan ni mùsùlùmí pàápàá jùlọ ẹni tó pera rẹ̀ ló ní súfì bá a ṣe wà ń bí lónìí a lè ráwọn tí yanra wọn lódì bá a ṣe wà ń bí lónìí a lè ráwọn tó ti búra pé láyéláyé àbámi ìbá ṣe mọ́ láàyè yìí jẹ́ kó sọ fún ẹ pé ó kì í ṣe súfì torí pé ẹni tí ń jẹ́ súfì ó ti ju gbogbo nǹkan lẹ̀ fọ́lọ́hún Junaid al-Baghdadi ó ní as-sufi yukal ard ẹni tá à ń pè ní súfì ṣe ló dàbí ilẹ̀ ẹlẹ̀ yutra alayhi kul qabi gbogbo ìdọ̀tí ni wọ́n ń dà sí wala yakhruj minha illa kullul mali kò sì sí tó máa jáde látọ̀dọ̀ ẹ̀ àfi tó dáa tó dùn. torí ìdí èyí ìfẹ́ dandan ni ṣàwárí ẹlẹ́ẹ̀kẹta tí a fi ṣe hallu niza tá a fi ṣe conflict resolution tó máa jẹ́ kó rọrùn òun náà ni ẹ̀mí ìdáríjì àmójúkúò àmọ́kànkúò àmẹ́nukúò àmójúkúò àmọ́kànkúò àmẹ́nukúò anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi gbọ́ yé bó ti ń dé Mẹ́dínà ó kọ́kọ́ yanjú aáwọ̀ tó wà láàrin àwọn Aus àti Khazraj lẹ́yìn náà ó yanjú aáwọ̀ tó wà láàrin àwọn mùsùlùmí àti àwọn Yahudi ó ti ní àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú ìtàn tó jẹ́ pé ẹ̀rù wa nǹkan lè dàrú mọ́ ọ̀yàn lọ́wọ́ nígbà táwọn mùsùlùmí jagun Hunain wọ́n parí gazwa Hunain tán ẹ sì mọ̀ pé ọdún 631 ni wọ́n jagun Hunain tó jẹ́ wípé ọdún kan lẹ́yìn tí àwọn mùsùlùmí táwọn ará Mẹ́kà ti di mùsùlùmí wọ́n wá jagun yẹn tán gbogbo ìkógun gbogbo Ganaim tí wọ́n kó lójú ogun ànábì wá fi fún àwọn ará Mẹ́kà tó ṣe gba Islam kò wá fún àwọn ará Medina ní nǹkankan èèyàn ní gbogbo wa kò sí màlẹ́kà nù wa àwọn Ansar wọ́n bẹ̀rẹ̀ sí í kùn wọ́n lè lọ bá ànábì sallallahu alayhi wa sallam wọ́n ṣàǹkùn ó ń dùn wọ́n ànábì ìgbà tá ànábì wá gbọ́ ànábì wá ẹnìkan lọ sọ fún ànábì pé àwọn Ansar wọ́n ń bínú o ẹni tó sì lọ sọ fún ànábì òun ni Sa'd bin Ubada radiyallahu anhu ọ̀kan nínú àwọn Ansar ni ànábì wá béèrè lọ́wọ́ ẹ pé aina anta ya Sa'd ó ní ok mo gbọ́ pé wọ́n ń bínú ìwọ ń kọ́ ibo ni wọ́n fi sí ó ní anama akọ́wùmí kò purọ́ fún ànábì ó ní tọ́wọ̀n èèyàn mi wí lèmi náà wí ànábì ní bá mi pè wọ́n wá that's one of the best models of conflict resolution wọ́n ní bá lọ pé wọ́n wá dé ànábì wá ní ya ma'shar al-ansar ó lẹ́yìn ansar ma qalatun balagatni ankum kí ni ọ̀rọ̀ tí mò ń gbọ́ nípa yín. wajiddatun wajadtumuha alayya fi anfusikum. wajiddatun wajadtumuha alayya fi anfusikum kí ni ẹ̀hónú tí tẹ́ ẹ ní nínú ọkàn yín sí mi sẹ́mi Muhammad sallallahu alaihi wasallam. alam atikum dullalan. alam ajidkum dullalan ṣé mi ò bá yín lẹ́nu tó ti jìnnà. fahadakumullah. tọ́lọ̀ wọn bá sì tọ́ yín sọ́nà. wa'alatan mo bá yín gẹ́gẹ́ bí aláìní Ọlọ́run sì fi mí rọ̀ yín lọ́rọ̀. wa a'da'an fa'alafa Allahu bayna mo bá yín gẹ́gẹ́ bí qulubikum. ọ̀tá ara yín Ọlọ́run sì fi mí ṣe ìrẹ́pọ̀ sáàrin yín. thumma qala. lẹ́yìn náà ó wá sọ wípé. ala tujibuni ya ansar. afala tujibuni ya rasul ya ma'shar al-ansar Ànábì ní ẹ̀yin ansar ẹ̀ ṣe dá mi lóhùn. qalu bala ya wọ́n ní rasulallah. kíni bimadha nujibuka ya rasulallah kíni ká fi dá ẹ lóhùn ìwọ òjíṣẹ́ Ọlọ́run ọba Ànábì ní wàláhi law ajabtum lasadaktum wala sudiktum tó bá jẹ́ pé ẹ dá mi lóhùn bí mo ṣe fẹ́ sọ yìí òdodo ni yóò jẹ́ a sì gbà sódodo ataytana mukadhaban fasadaknaka ìwọ náà wá bá wa gẹ́gẹ́ bí ẹni tí wọ́n pè lópùrọ́ àwa sì gbà ẹ́ lólódodo. wa makhzulan fanasarnaka. ó wá bá wa gẹ́gẹ́ bí ẹni tó ti dẹni yẹpẹrẹ a sì ràn ẹ́ lọ́wọ́. wa taridan fa'awaynaka. ó wá bá wa lẹ́ni tí wọ́n lé jáde àwa sì gbà ẹ́ tọwọ́ tẹsẹ̀. wa a'ilan wa asaynaka. a bá ẹ lẹ́ni tí ò ní a sì fi dúkìá wa daṣọ àṣírí bò ẹ́. wajadtum ya ma'shar al-ansar fi anfusikum. Ànábì sallam sallallahu ó alayhi sọ wa fún sallam. wọn
ẹ̀yin ò bá tẹ́ bá fún mi lésì eléyìí mi ní bínú torí pé òdodo ni torí pé ànábì mọ nature èdè èèyàn wọ́n bí ànábì ṣe ní iṣẹ́ ẹ̀dá mi lóhùn wọ́n ní lillahi wa rasuli il-mannu wal-fadl ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ nìkan ló ní ìrègùn lẹ́nu ṣé àmọ́ pé wọ́n ti sọ pé ṣáwa náà ò ní ìrègùn ni ṣùgbọ́n ọlọ́run wa ànábì wa sọ ìrègùn tiwọn náà ó tún wá sọ pé laukultum kálẹ̀ sọ báyìí lasodaktum walasodiktum òdodo ni ọlọ́run á sì gbà sódodo ànábì ṣe wá sọ ìdí tó fi ṣe ohun tó ṣe kí ló wá sọ. awajadtum ya ma'ashara al-ansari fi anfusikum fi lu'a'ati min ad-dunya. ẹ̀yin ansar ẹ ní ẹ̀hónú sí mi nípa nǹkan ilé ayé lásán tó jẹ́ wípé mo fún àwọn kèfè àwọn tó ṣe di muslim biha qawman yaslimu láti lẹ́kọ̀ọ́kọ́ wọn tẹ̀sẹ̀ sí ni mo ṣe fún wọn. awakaltum mo sì dá yín dá ìmánì tẹ̀yìn ti ní pé aṣíwájú ni yín wájú ọlọ́run. ala tardawna ya ma'ashara al-ansar an tadhhaba an-nasu. so anabi wa ni ẹ̀yin makama anabi wa ni wala tardawna ya ma'ashara al-ansar ẹ̀yin ansar ẹ̀yin sẹ́yìn inú yín ò dùn ẹ̀yin adhhaba an-nas bil-ghanaim bish-sha'i wal-ghanam káwọn èèyàn lọ pẹ̀lú ewúrẹ́ pẹ̀lú gbogbo ìkógun watarji'una ila rihali binabiyyillahi ila rihalikum kẹ́yìn sì padà sí ilé yín pẹ̀lú ànábì láàrin yín. sallallahu alayhi wa sallam. ó wá yé wọn ní radina bi rasulillahi qisman wa hadhan. ayọ́nu sí ànábì gẹ́gẹ́ bí ìpín tiwa. qisman wa hadhan. ànábì jẹ́ kó yé wa wípé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ó jẹ́ kó yé wa pé èèyàn lèèyàn á máa jẹ́. na'am. so gbogbo olórí ló gbọ́dọ̀ master báwo ni wọ́n ti ń ṣe àtúnṣe láàrin àwọn ètò bá rí i pé wọ́n ti ń bínú má sọ pé ẹ má bàjẹ́ o ládùúgbò gbogbo ntọ́lọ́run ti fi mí ṣe fún yín ṣáwọn náà ò ṣe rí má làálì wọn wá sí lẹ́vù wọn pé lásìkò yẹn ṣètánì ti ń lùlù fún wọn tó o bá mánéjì ẹ̀ dára gbogbo nǹkan á bàjẹ́ lárúbáwá ni man yarif kathiran yaghfir kathira ẹni tó bá mọ púpọ̀ yóò lámójúkúọ̀ púpọ̀ yóò ṣàforíjì púpọ̀ nítorí ọlọ́run torí Muhammad sallallahu alayhi wa sallam ìwọ tó bá yìí wà láàyè yìí tó jẹ́ pé ìwọ àti mùsùlùmí ẹgbẹ́ rẹ jọ ń yòdì àbí èdè àìyedè wà láàrin yín bára yín ṣe mọ́ ẹ sì ti ń bára yín ṣe tẹ́lẹ̀ mo fi Muhammad kọ́ yín lọ́rùn ẹ jẹ́ ká tún un ṣe torí ànábì sàlám sọ fún wa ó ní gbogbo ọjọ́ Monday àti gbogbo ọjọ́ àlàmísì ló máa ń kóṣẹ́ ọmọ èdè èèyàn lọ síwájú ọlọ́run. fayagfirullahu likulli mri'in. ọlọ́run àforíjì gbogbo àwọn mùsùlùmí àyàfi ẹni méjì tó ń yanra wọn lódì ọlọ́run á ní akhiruhuma hatta yastaliha ẹ fọ̀rọ̀ tí wọ́n lẹ̀ títí tí wọ́n á fi ṣàtúnṣe láàrin ara wọn ní ìparí àwọn ẹlẹ́sìn Kristi gẹ́gẹ́ bí mo ti máa ń sọ wọ́n ní anabi Isa Jesus Christ aleyhi salam wọ́n ló sọ nínú bíbélì pé mo ní ohun púpọ̀ láti sọ fún yín ṣùgbọ́n ẹ̀yin kì yóò lè gbà wọ́n nísinsìnyí subhana rabbika. rabbil izzati amma. wọ́n ní kí prof ó dúró prof ò mọ́wó gbà èmi ni màá bá wọn gbà á tó bá dẹ̀ di àárọ̀ ọ̀la ìrọ̀lẹ́ ọ̀la màá lọ kó fún wọn lé. ní báyìí. àwọn ní kẹ anakunla wọ́n ní kẹ wá. baba Mawlana Al-Khalifa wọ́n ní kí n gbà fún baba prof. hasbunallahu wa ni'mal wakilu ni'mal mawla wa ni'man nasir wa yansurukallahu nasran aziza tawili hayata Saheed Timeyin tawili hayata Saheed. an lọ sí ọ̀dọ̀ bàbá wa مولانا فضيلة الوالد مولانا الشيخ قريب الله أدعو بالله الله أو دكتور بسم الله رفقا بنا فقلوبنا مملوءة بلذيذ راحك يا لذيذ راحي